mo kí àwọn ọmọ Yorùbá pé a káàárọ̀ ojúmọ́ aláyọ̀ ló mọ́ wa lénìí àwọn ọmọ kóòtù òjíire àwa tá a wà nílé mo kí wa o àwọn bàbá wa tó wà lájò ní London ní Canada l'Amẹ́ríkà Asia country all the European country ẹ̀yin tẹ́ ń sùn lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ti jí lágbára Ọlọ́run aburú ò ní ṣẹlẹ̀ sí yín bí ẹ ti ń là kàkà kí ìran Yorùbá ó kò nínú ìgbèkùn tọmọtọmọ tayátayá yín ẹ ní wọnú ìgbèkùn o mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa bàbá tó ṣe é fi yangàn láàrin àwọn bàbá tó jẹ́ pé Ọlọ́run rán níṣẹ́ tí ò kọ́ iṣẹ́ Ọlọ́run iṣẹ́ tó ń jẹ́ tí ò la owó lọ́wọ́ ṣùgbọ́n tó fẹ́ la ẹ̀mí láti gba ẹ̀mí ọmọ Yorùbá là tó dẹ̀ gbà láti jíṣẹ́ náà bàbá a máa rí yín pẹ́ mo wá fi orúkọ bàbá yẹ kí yín mo tún fi orúkọ a billionaire at age of under 50 tó sọ̀rẹ́ndà gbogbo tó ní torí ìran Yorùbá tó sọ̀rẹ́ndà ilé ọkọ̀ owó torí ìran Yorùbá tá a pè lóríṣiríṣi orúkọ torí ìran Yorùbá tó torí Yorùbá tó dèrò ẹ̀wọ̀n for good 8 months torí ìran Yorùbá tó surrender ara ẹ̀ to a lower level it is because of the Yorùbá race pé ìran mi gbẹ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn olóyè Sunday Adéníyì Adéyẹmọ májàsọ́lá kàkàkí Olódùmarè ààrẹ bàbá rẹ mo forúkọ òun náà kéyìn pé ẹ kú ojúmọ́ aláyọ̀ ló mọ́ yín lénìí ojúmọ́ ire ìyá mi Kíkẹ́ Fásánmi àgbàrá yìí fòkòtò ire ayé yìí ò ní fòyín ìní ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá ọdún 2024 ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá èyí 2024 ìbéèrè ni mo fẹ́ bi àwọn ọba wa láàárọ̀ yìí ṣé àrídùnnú lẹ jẹ́ fún ìran Yorùbá ẹ̀yin kábíyèsí wa ṣé àrídùnnú nìyín fún ìran Yorùbá àbí ká máa àríbanújẹ́ lẹ́fẹ́ jẹ́ fún ìran Yorùbá torí àwọn kan gbé ẹrù ọ̀ràn kalẹ̀ wọ́n ń wá ẹni tó máa gbé lé orí Yorùbá wọ́n wá títí wọn ò rí wọ́n wá ní ẹja lu àwọn kábíyèsí wọn láti lè gbé ẹrù ọ̀ràn ẹrù òfò ẹrù ìbànújẹ́ ẹrù àṣedànù lérí ìran wọn the majority of kábíyèsí now accept that work pé ẹ lò wá we are available tó bá yà ti máa látowó lọ òun ni méjì tẹ́ fẹ́ ṣe nílò fẹ́ bà sẹ́fì ẹrù ọ̀ràn náà fẹ́ gbé sí orí Yorùbá ẹrù tí Yorùbá ò ní lè sọ̀kalẹ̀ ẹrù tí ó dúró gẹ́gẹ́ bí ẹrù ìbànújẹ́ tí àrọ́mọdọ́mọ Yorùbá ọmọ bá ń lẹ̀ tí ó mọ ti ìran Yorùbá wọnú oko ẹrú wọ́n ń wá ẹni tó fẹ́ gbé tí ó gbé ka orí Yorùbá tí ó di ẹrù ọ̀ràn lérí Yorùbá wọ́n wá wọn ò rí wọ́n wá ní ẹja lu àwọn ọba wọn and the majority of our kábíyèsí now accept to do that work orin kan wí pé táwọn bàbá wa kọ tá a dé bá wọn lẹ́nu pé láyé Olúgbọ́n mo dábòrùn méje mo sì máa ṣìwé lórin láyé Àrẹ̀sà mo dábòrùn mẹ́fà mo sì máa ṣìwé lórin láyé Kókóǹkòrí mo ra sányàn mo ra bàbá aṣọ àfọ̀lẹ́ ló lè sọ pé lẹ́yìn ó dùn kó kẹ́rù kó gbó kó lọ àfọ̀lẹ́ ló lè sọ pé lẹ́yìn ó dùn kó kẹ́rù kó gbó kó lọ. láyé Adésọjí Adérẹ̀mí ara kókò ara rán ara bàbá aṣọ láyé Alára láyé Ajérò àmọ̀ ń ṣe gudugudu méje nílẹ̀ Yorùbá o àfọ̀lẹ́ ló lè sọ pé ilẹ̀ yìí ó dùn kó kẹ́rù kó gbòkó lọ. àwọn ọba kan ti jẹ ní ilẹ̀ Yorùbá rí tí wọ́n bá ń gbé ẹrù ọ̀ràn bọ̀ àwọn lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ máa kọ́
pé ẹ má gbé ẹrù ọ̀ràn ká orí àwọn ènìyàn mi pé ìṣẹ̀dá Yorùbá kọ́. Bàbá mi Ganiu Suraju Alabi agbára yìí fòkòtò eré ayé yìí ò ní fòyín ru. Àwọn ọba yẹn ló kọ́kọ́ máa kọ̀ fún ìran Yorùbá pé ìṣẹ̀dá Yorùbá ò gbà á, orí Yorùbá kọ́ ẹ, ìran Yorùbá ò ní rẹ́rù ọ̀ràn, orí Yorùbá kọ́ ìbọ̀dì. Ṣùgbọ́n ó ṣe ni láàánú lónìí, wọ́n di ẹrù ọ̀ràn kalẹ̀, wọ́n wá wá àwọn tí ó gbé ẹrù ọ̀ràn náà ka orí Yorùbá, tí ó di ẹrù ìbànújẹ́ tó di kalẹ̀, tí ó gbé ka orí Yorùbá, tí Yorùbá ó máa rú kiri, tí gbogbo ìran Yorùbá ó di alárìn kiri káàkiri àgbáyé, tí ọ̀rọ̀ Yorùbá ó di ilé ògbà ọ̀nà ògbà tí ń ṣe wí àràgbá. Wọ́n wá ní ẹja lu àwọn ọba wọn, and it is a pity our kábíyèsí accept it to do the work. Lèmi ṣe wá bi yín léèrè pé ṣé àrídùnnú ni yín kún ìran Yorùbá, àbí ká máa wò yín ká máa banújẹ́? Ṣé àrídùnnú lẹ́yìn ọba ilẹ̀ Yorùbá fẹ́ jẹ́? A dárúkọ ọba o, but we know that not all the obas in Yoruba land, but majority of them, wọ́n mọ̀, wọ́n ní tí ọ̀rọ̀ bá jẹ́ tọlọ́rọ̀ tí ò bá dáhùn, ó mà pé òun lòún lọ́rọ̀. Ṣé àrídùnnú lẹ fẹ́ jẹ́ fún ìran Yorùbá, àbí àríbanújẹ́? Torí wọ́n ń lò yín fún ìṣubú Yorùbá, ẹ̀yin náà dẹ̀ gbà láti ṣiṣẹ́ náà torí owó tẹ́ fẹ́ gbà ń bẹ̀. Wọ́n ń lò yín fún ìparun Yorùbá, àwọn ọba wa náà dẹ̀ gbà. Wọ́n ń lo àwọn ọba wa fún ìfàsẹ́yìn Yorùbá, àwọn ọba wa náà dẹ̀ ń gbà. Wọ́n ń lo àwọn ọba wa láti kó ìran Yorùbá ní ìgbèkùn, àwọn ọba wa dẹ̀ ń gbà. Wọ́n wá di ẹrù ọ̀rọ̀ kalẹ̀, bá a ṣe fẹ́ gbé ka orí Yorùbá, ọrùn Yorùbá ló lẹ́rù, àwọn ló ní capacity agbára láti gbé. Wọ́n wá pe ẹ̀yin kábíyèsí wa, ẹ̀dẹ̀ ìgbà láti ṣiṣẹ́ náà, iṣẹ́ jàǹbá fún ìran yín, iṣẹ́ jàǹbá fún àwọn tẹ́ ẹ jọba lé lórí, iṣẹ́ jàǹbá fún orísun yín, ẹ̀dẹ̀ ìgbà. That is why you are still saying that you will participate in that November 7. Méjì tán náà fẹ́ ṣe lẹ́kọ̀ọ́. Ẹ mọ̀, majority of you mọ̀ pé ẹrù ọ̀ràn náà fẹ́ náà dìkalẹ̀ tó fẹ́ gbélé orí Yorùbá. Àwọn tí ò mọ̀ nínú wọn tá à ń pè wọ́n ti ń fà sẹ́yìn. Ẹ̀yin ọmọ ẹ mà ṣeun, ẹ mọ̀ ní kàbùkù. Bọ̀tẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín mọ̀. Torí pé fẹ́ gojú ìbù ni. Ìtẹ̀ ń wò ni pé ohun tó lè mú Tinubu tó ra ọkọ̀ 150 million naira fún àwọn legislator tó ń lọ sí bí 411. Ẹ̀yin tẹ́ bá wà ńbẹ̀ náà tí gbogbo yín bá péjọpọ̀ ńbẹ̀, Tinubu ara mọ́tò fún yín torí owó yẹlẹ fi fẹ́ ta ìran Yorùbá. Làwọn bí ń bi yín léèrè lénìí, ṣé àrídùnnú lẹ jẹ́ fún ìran yín tẹ́ jọba lé lórí? Tàbí kí tún lọ báyìí pé ṣé àrídùnnú ni yín fún ìlú tẹ́ jọba lé lórí, àbí àríbanújẹ́? Ìbéèrè ni ọmọ lè béèrè ìbéèrè lọ́wọ́ bàbá. Bàbá náà lẹ́ni ó ní ẹ̀tọ́ láti dá ọmọ lóhùn. Bàbá mi Lukman Amusat, ayé yín ò ní dojúrú. Ọmọ ní ẹ̀tọ́ láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá ẹ̀. Àwọn bàbá náà ní ẹ̀tọ́ láti dá ọmọ lóhùn. Ìbéèrè táwa ọmọ Yorùbá wa ń bi yín láàárọ̀ ẹni pé ẹ̀yin kábíyèsí wa, ṣé àrídùnnú ni yín fún ìlú tẹ́ jọba lé lórí? Ṣé àrídùnnú ni yín fún ìran yín tẹ́ jọba lé lórí? Ìbéèrè tá à ń bi yín léèrè ni pé ẹrù ìbànújẹ́ tó dì kalẹ̀ yìí, ẹrù ọ̀ràn tó dì kalẹ̀ yìí, ṣé ó tó sí ẹ̀yin kábíyèsí wa láti wá gbélé ọmọ Yorùbá lórí? Akọgun Ìgbòho ṣá, ẹni akọgun Ìgbòho lẹ́kìtì ṣe counterfeit, the only one, the authentic akọgun Ìgbòho. Good morning my brother. Kábí àwọn ọba wa léèrè
ẹrù ìbànújẹ́ tí Fúlàní gbé kalẹ̀ yìí, ẹrù ìbànújẹ́ tí Ìgbò gbé kalẹ̀ yìí, àtàwọn ọ̀jẹ̀lú ilẹ̀ Yorùbá, torí gbogbo yín lẹ fetí gbọ́. Haúsá ń fa ẹsẹ̀ kan, Ìgbò sọ wípé àwọn ìlú wa tó tóbi bí Igbó Tako, bí Ìjẹ̀bú Igbó, gbogbo àwọn ìlú tó bá yà tí ní Ìgbò wọ́n ní Ìgbò ni pé àwọn làwọn ní. Wọ́n wá di ẹrù ọ̀ràn kalẹ̀. Àwọn kábíyèsí wa, ṣé ó tọ́ sí yín láti gbé ẹrù ìbànújẹ́, ẹrù òfò, ẹrù àdáìní tó gbé kalẹ̀ láti gbélé ọmọ Yorùbá lórí? Ọ̀rọ̀ náà lọ sọ́dọ̀ ẹ̀yin gbajúmọ̀, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin bílíọ̀nìà wa, ẹ̀yin tírílíọ̀nìà wa, ẹ̀yin kílékiri túpé, ẹ̀yin Afẹ́nifẹ́re, the Yoruba Council of Elders. Those people call themselves a politician in Yoruba land. Wọ́n ti ń ṣòṣèlú nílẹ̀ yìí ọjọ́ ti pẹ́. Àwọn Awólọ́wọ̀ òwúrú ìwà báyìí. Tán bá rí pé wọ́n di ẹrù ọ̀ràn kalẹ̀, àwọn ló máa kọ́kọ́ kọ̀ fún ìran wọn. Mo sọ ìtàn kan ní ìjẹta, bàbá kan pè mí ó ní kí n tú ìtàn ẹ̀ sọ. Mo ní nínú mítìta bàbá wa, bàbá dáadáa tó máa pẹ́, tí ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀, tí Ọlọ́run tó dá ayé àtọ̀run máa bá wa mú ẹ̀mí bàbá yẹn dúró dáadáa, tó máa gùn tí ò dẹ̀ ní gùn ní gbogbo ìyà. Ó ní in 1953 wọ́n fẹ́ ṣe kankan ní house north west east. Àwọn òyìnbó tó jẹ́ gọ́vnà general, wọ́n ní wọ́n fún àwọn prime minister kọ̀ọ̀kan to nominate for 5 people. Igbo ti nominate títí wọn, Hausa ti nominate títí wọn. Èyí tó yẹ kí Awólọ́wọ̀ àtàwọn gúrùpù títí wọn náà kan nominate títí wọn, wọ́n ní àwọn òyìnbó, the governor general, wọ́n nominate àwọn ènìyàn 5 behalf of the Yoruba race. Ó ti pẹ́ tí Yorùbá ti ń ní ìpọ́njú nínú Nàìjíríà. Kí ló dẹ̀ fà? Ògo tọ́lọ́run ọba mi dá mọ́ wa ni, ṣùgbọ́n wọn àjárí ògo yẹn lò. Wọ́n ní instead eléyìí tó yẹ kí candidate ti Yorùbá ó jẹ́ 5, wọ́n débẹ̀ wọ́n wá jẹ́ 10. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní nígbà tán dé house, ọ̀rọ̀ yẹn ṣe máa kọjá láàrin àwọn house. Wọ́n yìí máa debate lórí orúkọ àwọn 5 tó gbé kalẹ̀. Wọ́n ní báwọn house ṣe jókòó, àwọn 5 tí òyìnbó yàn wọ́n wà nínú parliament, wọ́n jókòó. Àwọn 5 tí àwọn Awólọ́wọ̀ gọ́ọ̀mẹ̀ntì yàn wọ́n wà ńbẹ̀. Wọ́n ní bí àwọn 5 tí àwọn òyìnbó yàn wọ́n ṣe dìde pé nínú ẹ̀yin tẹ́ wà ń bíbá ilé ni ẹni bá fòtì fún àwọn tó bá rúre kò ní sọ̀rí. Pé òyìnbó fẹ́ sọ wọ́n di ọ̀tá ìran wọn, òyìnbó fẹ́ lò wọ́n against ìran, pé àwọn ò gbà bó ṣe yẹ kán ṣe ní ṣe yẹ kán ṣe, pé àwọn ò qualify. Own generation, enough is enough. They reject it. Mo ṣì ń pé bàbá ẹjọ́ ẹ bá mi wọ orúkọ bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí síta. Ó yẹ kí ọmọ Yorùbá máa bọ̀ wọ́n bí wọn ò bá sí láyé mọ́, wọn á bímọ wọn ní kú àkúrun, ká gbé orúkọ wọn kí àwọn ọmọ wọn jèrè iṣẹ́ rere tí àwọn bàbá wọn ṣe fún ìran Yorùbá. Pé they want to use them for ìṣubú Yorùbás. Their forefathers reject it. Di pé ẹ má lò wá, ẹ má sọ wá di ohun èlò ìdíbàjẹ́ fún ìran táwa ti jáde. Àwọn ò fẹ́ bà orísun wọn jẹ́, wọn dẹ̀ fẹ́ bà orúkọ ẹbí wọn jẹ́. Lóyìnbó ṣe fẹ́ lò wọ́n that to destroy the system of the Yorùbás. They disagree with white man. Ẹ̀yin kábíyèsí wa, wọ́n di ẹrù ọ̀ràn kalẹ̀ fún ìran Yorùbá, ẹ sá síbẹ̀ lẹ́fẹ́ gbélé wa lórí. Wọ́n ní wọ́n fẹ́ báyé Yorùbá jẹ́ kí Yorùbá ó má rí ògo lò. Ẹ̀yin ọba wa, ẹni ẹ ṣetán láti jíṣẹ́ náà. Wọ́n wá sọ yín di ọmọ náà làárán sí náà. Wọ́n wá sọ yín di ọmọ náà làárán sí náà, ẹ̀yin kábíyèsí wa.
You will never see the emir to go against the will of their people. You will never see all the Idigbo. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀. Eric Idi àwọn ọba Idigbo kan go against Nnamdi Kanu. Wọ́n tún kóra wọ́n lọ sí Abuja, release Nnamdi Kanu for us. Àwa ló ń jà fún. Kàkà káwọn ọba wa ṣe yẹ kena ń tàbùkù òmìnira ẹran wọn ló fi mú àwọn akotilétà àtàrùngún ọmọ tẹ́jáde sí tàtà náà fẹ́ ṣe mítì àlàáfíà táwọn dẹ̀ mọ̀ pé mítì tó fẹ́ ṣe kò sí síngù àlàáfíà nínú ẹ̀kọ́ fẹ́ fi báyé Yorùbá jẹ́ ni táwa pé ẹ̀yin ọba pé ẹrù ọ̀ràn táwọn dì kalẹ̀ yìí ẹ wá bá wa gbélé àwọn ọmọ Yorùbá lórí. Ṣé àrídùnnú nìyí ẹ̀yin kábíyèsí wa? Kí ló ṣe tó jẹ́ pé ẹ gbà láti jíṣẹ́ ọ̀ràn fún ìran Yorùbá? Kí ló dé tó jẹ́ pé ó rọ̀ yín lọ́rùn láti bí ìran Yorùbá ṣubú? Ọ̀rọ̀ yín dàbí pàpà ń para rẹ̀ ó lòun pajá ni. Pàpà ò mọ̀ pé tí ajá bá ti kú òun náà máa jẹrà mọ́nú ajá ni. Ọ̀rọ̀ yín dàbí akọ àdáni tí ń bàkọ́ jẹ́ tínú ẹ̀ ń dùn tó gbàgbé pé ilé àti àwọ̀sùn ló ń bàjẹ́. Kí ló dé tó fi rọ̀ yín lọ́rùn ẹ̀yin kábíyèsí wa to disagree, to go against the freedom of the Yoruba race? Kí ló dé tó fi wá jẹ́ ìkan gbòógì nínú ọ̀tá independent Yorùbá? Ẹ̀dẹ̀ka ìtàn pé Yorùbá, we are not a slave, but lójijì we become a slave. Lójijì, we become a slave. Because of what? It is because of our leaders, the love of money, the love of jeep, the love of oil block. Náà fi gbẹ́rù ọ̀ràn kalẹ̀ tẹ́nikẹ́ wá gbélé ìran yín lórí tó dẹ̀ ẹ̀rọ̀ yín lọ́rùn láti gbà. Ẹ̀yẹ kábíyèsí wa, ṣé àrídùnnú ni yín? Can we proud of you? Ṣé a lè fọwọ́ yín sọ̀yà? Ṣé ẹ lè máa lọ nígboro ká ní àní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré? Ṣé ẹ mọ yìí ọmọ ṣá? Kì í ṣe pé ẹ fi wá ṣeré nìkan, ẹ ń fàyè wá takáìd. The kábíyèsí, ṣé ó tọ́ sí yín sà kí àwọn ọmọ onínàkúnà, àwọn ọmọ arúgún akótilétà kí wọ́n gbẹrù lọ́wọ́ Fúlàní kán di kalẹ̀ kan ní kẹ́yìn kábíyèsí wá gbélé wa lórí? Tàbí kẹ́ jẹ́ kan nínú àwọn tó ń di ẹrù ọ̀ràn náà? Ṣé ó tọ́ sí yín sà? Gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ṣé majority yín tẹ́ ẹ jọba ẹ mọ ẹ̀tọ́ ọba ni, adùn ọba, àpọ́nlé ọba nìkan lẹ́mọ̀? Kẹ́ ẹ wọṣọ ńlá, kẹ́ ẹ máa wọ urururu bí òjòlá lẹ́mọ̀? Kẹ́ ẹ fẹ̀ bí ọba àdún nìkan lẹ́mọ̀? Àpọ́nlé tó wà ní ipò ọba nìkan ló wù yín? Ojúṣe ọba you are not ready to do it. Kàkà kẹ́kọ̀ọ́ ìyà fún ìran Yorùbá, ẹ̀yin gan lẹ́ ń pe ìyà wọlé. Kàkà kẹ́gbọ̀n ìyànù lára Yorùbá, ẹ̀yin gan lẹ́ ń fi ìyà panirú Yorùbá lára. Ṣé ó tọ́ sí yín sà? All our kábíyèsí in Yorùbá land, ìbéèrè táwa ọmọ ń béèrè lọ́wọ́ yín ni that you have right to answer us. Ṣé ó tọ́ sí yín sà kán di ẹrù ọ̀ràn kalẹ̀ kán ní kẹ́yìn ọba ilẹ̀ Yorùbá wá gbélé wa lórí? Tó tọ́ sí yín sà ká wá bá yín nínú àwọn tó dúró gẹ́gẹ́ bí akótilétà? Kábíyèsí, ṣé ó tọ́ sí yín kẹ́yìn náà máa hùwà bí arúgún ọmọ? Ṣé ó tọ́ sí yín sà?
kó jẹ́ yìí gẹ́gẹ́ lẹ̀ ń jẹ́ agbódegbà fún àwọn ẹni bí tó fẹ́ di ẹrù ọ̀ràn lé Yorùbá lórí. Ẹ̀yin kábíyèsí wa ṣó tọ́ sí yín kó jẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ ní igi lẹ́yìn ọgbà àwọn tó fẹ́ kó ìran Yorùbá wọnú ìgbèkùn. The kábíyèsí ṣó tọ́ sí yín tí kẹ́ ẹ rí ọ̀nà òmìnira ńlẹ̀ tọmọ Yorùbá láwọn fẹ́ rè kó jẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ ní number 1 tó ń ṣangi dí ọ̀nà náà kó má bàa bọ́ sí. Ṣó tọ́ sí yín? Ṣé ó yẹ ká bá rú yín nínú ipò bẹ́ẹ̀ tí ó máa dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira Yorùbá? Ṣùgbọ́n nínú ìpéjọpọ̀ àwọn tó fẹ́ di ẹrù ọ̀ràn, ìpéjọpọ̀ àwọn tó fẹ́ ba ìran Yorùbá jẹ́ kó jẹ́ pé ibẹ̀ láti máa rí yín. Ìpéjọpọ̀ tí ẹ̀mí Yorùbá ò jọ wọ́n lójú pé ẹni àmọ̀rí ìbá kú. Ṣé ó yẹ ká bá rú yín bẹ̀ sà? Ẹ̀yin kábíyèsí. Ìpéjọpọ̀ àwọn tó jẹ́ wípé lójoojúmọ́ èrò ọgbà ọkàn wọn ni pé bí ẹ̀mí Yorùbá bá ń sọnù kọ́wé blọọkù wọn ṣáà ti wá kó ti dúró ṣámṣám kí àláti wọn ṣáà ti máa dún pam ní ìṣẹ́jú. Ṣé Àrídùnnú lẹ̀yin ọba ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ a lè fọwọ́ yín sọ̀yà láwùjọ? Ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, can we trust you that you are a good father to the Yoruba land? Can we trust you? Bí àwọn bàbá wa ṣe gbọ́kànlé àwọn bàbá yín, ṣé àwa náà lè gbọ́kàn yín lénìí? Ẹ̀yin ọba olóṣèlú, can we trust you? Slabit, you are welcome. Ogo Odo worldwide, you are welcome. We recognize the presence yín. Ìbéèrè ni ìjà kọ́ ni mo bá wá láàárọ̀ yìí. Ẹ̀yin ọba wa, can we trust you? Ṣé Àrídùnnú ni yín? Ṣé ipa tẹ́yin kó ipa tí Yorùbá ó fi tẹ̀síwájú ní àbí ipa tí Yorùbá ó fi dèrò ẹ̀yìn tá a fi dẹ̀rù Fúlàní? That every Yoruba will become almanjeris. That we totally enter bondage of Fulani. Ṣé kìí ṣe ìrìn tẹ́ ìrìn lójoojúmọ́ nìyẹn? Are you defend the Yorubas or you go against the Yoruba way? Ṣé ó yẹ ká bá yín irú yín bẹ̀ sà, ẹ̀yin ọba wa? Nídìí ibi tó ti máa wó Yorùbá mọ́lẹ̀. Ṣé ó yẹ ká bá irú ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ń bẹ̀? Àìdá olóṣèlú ló fi yín jẹ. Àìdá Ifá Tinubu ló sọ̀rọ̀. Ìbàjẹ́ Ifá gómìnà ló sọ̀rọ̀. Ṣé ó yẹ ká bá yín níbi tí ìran Yorùbá ó ti ṣubú? Ṣé ó yẹ ká dé ẹrù ọ̀ràn kalẹ̀ kán ní kí ẹ̀yin kábíyèsí wa máa gbélé wa lórí? Ṣé ó yẹ? Ṣé a lè máa rí yín ká máa dunnú? Ṣé a lè máa rí yín ká máa yọ̀? Ẹ̀yin ọba tẹ́ ti fi jẹkújẹ, tẹ́ ti fi bayé Yorùbá jẹ́. Ẹ̀yin ọba tẹ́ ti fi jẹkújẹ, tẹ́ ti fi àṣírí Yorùbá wọn Fúlàní. Ibi tí ó yẹ kí Fúlàní ó wọ̀ ní ilẹ̀ Yorùbá torí ìjẹkújẹ, torí oil block ẹ ti fi wọ́n wọ́n. Can we trust you? Can we still believe in you? The Institute of Obas in Yoruba land. Can we still believe in that group, in that post? Tẹ́ ti ń fi àwọn tí ń ṣekú pa wá, tí ń ṣekú pa àwọn ọmọ yín, tẹ́ fi wọ́n jẹ bọ́ba ṣèlú. Tẹ́ fi wọ́n jẹ Jagunmólú of Ṣakí. Can we still trust you, all the kábíyèsí? That you did not believe in your own people. Tó fi jẹ́ pé àjòjì lókù tó ń jẹ akírógò of Yoruba land. Tó fi jẹ́ pé àjòjì tí ń ṣekú pa ọmọ Yorùbá ló ń jẹ Jagunmólú of Ìṣẹ́yìn. Can we still trust you? Ẹ̀yin kábíyèsí wa, ṣé àwa lè ní ìgbẹ́kẹ̀lé nínú yín?
ṣé àrídùnnú lẹ jẹ́ fún wa? Ìbéèrè ni táwọn ọmọ Yorùbá ní kí n béèrè. Ẹ̀yin dẹ̀ nítorí owó tẹ́ ti ta ìran yín, ǹjẹ́ a lè gbẹ́kẹ̀lé yín bí? Ẹ̀yin tẹ́ nítorí tẹ́ fẹ́ jẹ tẹ́ ń da ilẹ̀ Yorùbá rú. Ẹ̀yin tẹ́ nítorí tẹ́ fẹ́ dà. Ẹ̀yin tọ́tọ́ ló ti fi yàn tó ti yan ìpín tó dáa fún yín, ṣùgbọ́n tó jẹ́ ojú kòkòrò sí ìmú yín ṣe ọ̀rẹ́ àwọn tó ń pa ìran yín nípakúpa. Àwọn àgbà ìgbàanì, àwọn àgbà dáadáa ìgbàanì, wọ́n lanu kó tó òwe ó bọ́ sí wọn lẹ́nu nígbà tó ṣí dictionary wọn. Wọ́n ní àgbà ò sí ní ìlú bàjẹ́, baálé ilé kú ilé dahoro. Àwọn àgbà náà ló sọ pé bólóde ò bá sí nílé tán, ọmọ ẹni ní wọléde ni. Can we still trust you? Ẹ̀yin tẹ́ ń ṣọ̀rẹ́ àwọn kidnapper tí ń kidnapper àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin ọba wa, can we still trust you? Ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ ní commander notorious armed robbers. Can we still trust you? Ṣé ó tọ́ sí yín tó fẹ́ gbé ẹrù ọ̀ràn lé orí Yorùbá kó jẹ́ pé ẹ̀yin ọba wa náà ní kó wá gbélé wa lórí tẹ́ẹ̀dẹ̀ accept? Ẹ̀yin náà mọ̀, gẹ́gẹ́ bí mo ti sọ lákọ̀ọ́kọ́, ìpàdé tó fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ìpàdé ọ̀ràn ni. Ẹ mọ̀ pé ìpàdé tí ó kó Yorùbá wọnú ìgbèkùn ni. Ẹ mọ̀ pé wọ́n tún fẹ́ kíwọ́ yín bọ́ṣọ̀ ọ̀lọ́ ni. Ẹ mọ̀, ṣùgbọ́n torí owó tẹ́ fẹ́ rí bẹ́ẹ̀, ìnílẹ̀ ń rò ẹ̀rù ọ̀la. Ohun tẹ́ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́, tẹ́ fẹ́ dà lọ́wọ́lọ́wọ́, òun ló ṣe pàtàkì sí yín. Ọjọ́ ọ̀la ò jẹ́ nǹkan kan fún yín. Ṣé àrídùnnú ni yín ṣá, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá? Ṣé àrídùnnú lẹ jẹ́ fún ìlú tẹ́ ìjọba lé lórí? Mo ń sọ fún yín pé aṣọ àlàlẹ́ wọ̀. Àwọn tó organize meeting tẹ́nẹ́kẹ́ wá ṣe ní palace Saidi Ẹlẹ́gùṣì, wọ́n fẹ́ ta epo sí aṣọ àlàyìn ni. Àwọn bíi Tèmíládé Iyèmọ́já, ẹ má bínú, nìkan ni mo morúkọ ẹni nínú gbogbo wọn. Ọọ̀ni of Ifẹ̀, ṣé ó yẹ ká bá yín níbi àwọn tó fẹ́ gbé ẹrù ká orí Yorùbá? Awùjalẹ̀, Alákẹ́tẹ̀gbá, Òṣèmọ̀wé Tòǹdó, Dèjì Tàkúrẹ́, Ìwí Ìtàdó, Ọwọ́ Àtìjèrò, Alára of Arámọ́kọ́, Olójúdó of Ìdófábọ̀rọ̀, Òré Tọ̀tùn, Ọ̀ràngún of Òkèlá, Tìmí of Ẹdẹ, Olúbàdàn of Ìbàdàn, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, Asẹ́yìn of Ìsẹ́yìn land. Kí lorúkọ ọba Ṣakí? Ṣé ó yẹ ká bá yín bẹ́ẹ̀? Ṣé àrídùnnú lẹ jẹ́ fún ìran Yorùbá? Ìbéèrè ni tọmọ Yorùbá ní kí n béèrè lénìí. But lábẹ́ bó ti wù ká ẹ̀ la kàkà tó, agbára yín ò lè ju tọlọ́run ọba mi lọ. Yorùbá ń lọ. By God's grace, God will deliver Yorubas. We will have our own nation. We the Yorubas. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lè má táyà fún Nàìjíríà, but we are tired because our forefathers, they are not in Nigeria. Ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ bá ti rí wọn, ẹ ti mọ̀ wọ́n pé àwọn lẹ́ni bí tí pọnmọ́ rí bẹ̀rẹ̀ Òkèrè of Ṣakí, ẹ ṣe ẹ máa bá mi dárúkọ wọn. Òkèrè of Ṣakí, can we still trust them? Tọ́dẹ̀rù ọ̀ràn kalẹ̀ tó jẹ́ pé àwọn ló wá ṣàyà gbangba pé a máa gbélé wọn lórí. We send that paper tó bá ṣàtì máa la tówó lọ, tí owó wá ṣe pàtàkì ju ẹ̀mí àwọn aráàlú lọ. Ẹ̀yin ọba Kòtìlétà, ẹ̀yin ọba Arúngún,
ẹ̀yin ọba tí ọ̀tá Yorùbá di ẹrù ọ̀ràn kalẹ̀ tẹ́ gba kọ́ńtrátì yẹn láti máa gbèrú ọmọ Yorùbá láti gbé ẹrù ọ̀ràn ká ọmọ Yorùbá lórí tá a pariwo fún yín pé meeting November tán fẹ́ ṣe yẹ starting from 7 pé meeting tí ó ṣe ìran Yorùbá ní jàǹbá ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ ń sọ wípé àṣejù àwọn bàbá Akíntóyè àṣejù Sunday Igboho pọ̀. It is because you did not love the Yorubas. Inú yín dùn bí ìran Yorùbá ṣe wà nínú ìgbèkùn tí eku òkè bí eku. Ṣé àrídùnnú lẹ jẹ́ fún ìran Yorùbá? Ìbéèrè ni ẹ máa dáhùn lọ́kàrà yìí. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ má gbàgbé láti bá mi pàdé lórí Baba Ekiti TV, Baba Ekiti YouTube channel mi. Tẹ́ bá ti débẹ̀ Baba Ekiti TV, subscribe to it and support the program. Àwa ọmọ káàkiri ìrìn àjò náà ni mo tún wà yìí. Àrìnyè ládẹ máa rìn. Ọmọ Yorùbá máa bọ́kọ̀ nínú ìgbèkùn. Tí ẹ gbọ́ mi, ẹ ṣáàjà máa wòran. Àwa la máa borí wọn. Torí ìkèké ní máa ń lékè igi. Ìran òṣìbàtà ní máa ń lékè odò. Ojú oró làwọn bàbá wa sọ wípé ó máa ń lékè odò. God bless you.